Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́ nínú ilé yìí o, ẹ káalẹ́. Báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín? Ọba mi ọba àláwùrà kò ní fi ìbànújẹ́ kẹ́yìn àdùn fún wa. Èmi ọmọ kékeré yìí náà ni o, Lukman ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Olóòtú abala agbára ìṣẹ̀dá omi tútù. Omi tútù. Omi ní ìwòsàn, omi ní poró ná. Omi ní táyà ẹni tí ò tún ọ̀ ṣe. Tí nǹkan bá ń bàjẹ́ wọn á ní ẹ fún mi fọ̀. Omi ìfọ̀kànbalẹ̀. Omi kì í mọ̀ nira, ayé yín ò ní mọ̀ nira gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi o. Níjọ́ tí wọ́n ti ń bu olókun tọ́mọ aráyé ti ń bu ọlọ́ṣà, olókun ọ̀pára nìhun rí, ọlọ́ṣà ọ̀pára kàn wọ́n. Gbogbo yín ara ò ní ní, ara ò ní kàn yín. Olókun kì í jẹ gbèsè, gbèsè ò ní yálé yín, ọlọ́ṣà kì í jẹ gbèsè, gbèsè ò ní yálé yín. Olómi tútù, omi amáradá, omi ajé, omi nìwòsàn. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìṣẹ̀dá yìí o. Ẹ wo àwòrán yìí. Ọ̀sẹ́ni tí ọmọ ohun ti ń bẹ ń bẹ. Ẹ bàbá abẹ́rẹ́ táwọn dókítà máa fún yàn ní. Àwọn wo ní jẹ́ dókítà? Oníwòsàn. Àwọn wo ní jẹ́ bẹ́ẹ̀? Nínú ẹni tó wọ́pọ̀ jù láyé tí ìwòsàn tó dájú a máa tọwọ́ wọn wòsàn. Àwọn ọmọ olómi tútù ni. Ṣùgbọ́n kíní yìí kò fi bẹ́ẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Lábí ń sọ pé agbára ìṣẹ̀dá omi tútù tó wà oríṣiríṣi ni. Àwọn kan bẹ tó jẹ́ pé ìránṣẹ́ ni wọ́n. Káwọn ọmọ ajíṣẹ́ ni wọ́n wà fún. Àwọn òmíì sì ń bẹ afàdúrà jagun. Àwọn kan sì ń bẹ wọ́n dúró nídìí ìwòsàn. Lára àwọn tó dúró nídìí ìwòsàn, àwọn ló máa fomi pẹ̀rọ̀ yìí o. Àwọn wo ni wọ́n ń fomi pẹ̀rọ̀? Tára bá níyàn tí wọ́n bá sáré wá bá wọn, wọ́n á fún lẹ́rọ̀ rẹ̀. Kò sì sí ohun méjì tí wọ́n fún domi lọ. Wọ́n fún lómi oríṣiríṣi. Nínú omi oríṣiríṣi tí wọ́n fún ara ẹ̀ ní. Tọ́ bá jẹ́ ọmọ olókun. Báyìí ó kára ọmọ ànìyàn tó tí wọ́n bá bomi júbẹ̀ ara ibẹ̀ ó sì rọ̀ pẹ̀sẹ̀. Tí wọ́n bá fún ọ ní abẹ́rẹ́, omi lọ́gbà. Bí wọ́n fún ọ ní dírípù, omi lọ́gbà. Bí wọ́n bá jẹ̀ sí ọlá, omi lọ́gbà. Bí wọ́n fa mi sí ọlá, omi lọ́gbà. Tó bá ti jẹ́ omi afómi pẹ̀rọ̀, àbí bí wọn bá dáwọ́ lé lókù.
yóò máa jẹ́ ṣíṣe ni. Ìwọ ọmọ afọ́mipẹ̀rọ̀ yìí bò ní o ṣe lè máa ṣe tó máa ṣàṣeyè. Sàárà rẹ gbọ́dọ̀ pọ̀ pàápàá jùlọ àwọn ọmọ wẹ́wẹ́ o sì gbọ́dọ̀ máa ládì ọkàn. Táwọn èèyàn bá ń péjọ ọ̀bàjẹ́ torí pé funfun ni wọ́n ẹnìkan kì í bómi ṣọ̀tá. Omi náà sì bẹ́ẹ̀ èèyàn ṣọ̀tá o. Àfiwọ́ tó bá fúnra ẹ ló wo mi lọ. Omi èé wá yàn lọ fúnra ẹ ló wo mi lọ. Kò sẹ́ni tí ọbẹ̀ lọ́hùn kú mi ọmọ ìyálé òun. Yíyálé kótólé yín kẹ́kọ̀ọ́ o kí ẹ̀rọ pẹ̀sẹ̀ ọ wọbẹ̀. Kò sẹ́ni tí ọbẹ̀ lọ́hùn kó lókun ọmọ wọlé òun. Kájé láńlá ó wọbẹ̀. Ọ máa ṣe sàárà dáadáa ìtọrẹ àánú ọ̀pọ̀. Ìtọrẹ àánú ọ̀pọ̀ ó sì máa kóyàn mára. Àwọn tó jẹ́ afọ́mipẹ̀rọ̀ ìbílẹ̀ inú wọn la ti ń rá àwọn ọlọ́sùn, àwọn ọlọ́bàtálá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Inú wọn nìyí. Tó bá dọ́dọ̀ àwọn afọ́mipẹ̀rọ̀ tó bá jẹ́ ti tìbílẹ̀, dúkìá Ọlọ́run ni wọ́n mú fún ọ ni wọ́n fi pẹ̀rọ ohun tí ń ṣe ọ́. Wọ́n já ewé jágbá, wọ́n já ewé jogbo, wọ́n sì kì í lágbo fún ọ. Wọ́n ní máa mú yóò sì bá a lára mu. Bí ẹ bá ń ṣàwárí ọmọ, ọba dọ́dọ̀ wọn pé òun mà ti wojú ọjọ́ ti pẹ́ ẹ̀. Wọ́n kọ́kọ́ bẹ lọ́hùn fún lórí ìṣẹ̀dá rẹ̀. Tí wọ́n bá bẹ lọ́hùn fún lórí ìṣẹ̀dá rẹ̀, wọ́n kìlọ̀ ìwà àbáwáyé rẹ̀ fún má máa jẹun báyìí, má máa jẹun báyìí. Bí wọn náà bá gbádùn bọ́ bá relé dókítà, kí dókítà tó lè dáwọ́lé wọn kọ́kọ́ ṣàyẹ̀wò. Wọ́n á ní ẹ lọ ṣàyẹ̀wò ohun tí ń ṣe wá. Nígbà àyẹ̀wò bá wá dé, àyẹ̀wò ni wọ́n sọ yìí pé ibà tẹ ní ṣe ń bà kọ́ o. Ẹsẹ̀ ilé ni wọ́n fi tọ̀ ẹ̀rí nǹkan báyìí. Omi sì mẹ́tọ́ yọ pẹ́ẹ́pà, erí ní ń fọ́. Dókítà ó fún lóògùn, wọ́n ó tún ka ìwọ̀ fún, wọ́n ó tún gbà á nímọ̀ràn. Wọ́n á ní ẹ má máa mutí mọ́. Ó ti àkéré tán lójúmọ́, ẹ máa sùn wákàtí 8, wọ́n ó tún ká fún bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà lórí nínú agbára ìṣẹ̀dá ènìyàn. Tí wọ́n bá sọ fún ọ pé lágbájá ohun tó ń jẹ yìí má jẹ ẹ́ mọ́. Tó o bá ti máa jẹ ẹ́ mọ́, ohun tó ń wá yóò tó ọ lọ́wọ́. Mò ń jẹ́ oyè yín pé a gba àwọn àlejò kan ó ti pẹ́ kì í sọ̀rọ̀ ọdún yìí. Ọkọ àtìyàwó wọn ti fẹ́ra wọn kì í sọ̀rọ̀ ọdún 10. Wọ́n sì ń ṣàwárí oyún. Kò síbi wọ́n ti dé, kò síbi wọn ò ti dé láyé, wọn á ní wọ́n wà dáadáa. Àkàtì ẹ̀ tí gbowó jẹ wọn ní àwọn àjẹ́ ni ẹ mọ̀ pé ọ̀rọ̀ gbogbo orí àjẹ́ náà láyé kò lé. Tó ṣùgbọ́n gba àwọn débi wọn ti ṣèbéèrè ẹ̀ ń jẹ́ ìwọ̀ ni. Torí pé agbára àṣẹ̀dá kan náà lẹ́yìn méjèèjì gbé wáyé ẹ wá ń jẹ ìwọ̀. Kí a lè wọ̀ ẹran wo lẹ sá sínú kòkò tẹ́ ń jẹ bí à ń jẹ súnmọ́ náà. Ẹja àrọ̀ làwọn àwọn kọ́dà àwọn sẹ̀ síbẹ̀ tán ni àwọn láìkì ẹ̀ bàjẹ́. Ìjọba ẹ bá délé ẹ̀ gbọ́dọ̀ fẹnu kan ẹ lọ yí dànù ni. Ẹ wà ara rú ẹ̀yọ́ pọ̀ ẹ lọ fi ṣe sàárà tọ́ba yá máa mẹ́nu bàárín yẹn. Ìyá mi sàárà yìí ni wọ́n máa dún ní mọ́tò wọ́n máa ń ṣe wọn ò fẹnu wọn kàn án mọ́ o. Wọn ò táyé oṣù yẹn tí ọlẹ̀ ayọ̀ fi sọ́nù wọn tí wọ́n sì bímọ. Ọ̀pọ̀lọpọ̀ ní jẹ́ èèwọ̀ níṣẹ́ ọwọ́ rẹ̀ ń dàrú. Bẹ́ẹ̀ náà ni ẹni wọ́n bá jẹ́ ọmọ afúnmipẹ̀rọ̀ yìí ó gbọ́dọ̀ ṣọ́ra dáadáa. Pàápàá lórí ìrìn àjò ayé rẹ̀ kò gbọ́dọ̀ sí ọkọ fẹ́ o. Kò gbọ́dọ̀ sí ọkọ fẹ́ o. Ẹmọ tó bá jẹ́ ọmọ afúnmipẹ̀rọ̀ níbi tó ti fẹ́ ṣiṣẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ mójútó bẹ̀ dáadáa. Tí o bá jẹ́ ọmọ afúnmipẹ̀rọ̀ kódà kí wọ́n máa ròyìn dókítà àgbà níwájú kí wọ́n máa ròyìn dókítà àgbà lẹ́yìn ìpolongo tí ó yàtọ̀ sí tàwọn yòókù.
tó bá jẹ́ pé abẹ́rẹ́ lọ bá ń gún ni paracetamol lọ bá ń fún yàn àgbo táwọn yòókù ń bù fún wọn tí wọ́n ń gbádùn ìwọ náà bù fún wọn ṣùgbọ́n ti tiẹ̀ ayé ò tún tẹ́wọ́ gbà ju tàwọn yòókù lọ èrò pìtìpìtì ni wọ́n sì máa kọ̀ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n o máa rántí pé o iṣẹ́ ọ̀fẹ́ ọ̀pọ̀ ju iṣẹ́ èrè lọ o má wàá jẹ́ ọ̀ka ọ lára má sì jẹ́ ọ̀ta ọ lára. nínú nǹkan ẹ̀rọ táwọn oníbílẹ̀ a máa ṣe kalẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọn a méwé rinrin wọn lọ̀ ọ́ wọn a dà á sínú epo pupa párọ̀ ọmọ bá ń gbóná wọn a ní ẹ̀ fi pa á lára tí wọ́n bá sì fi omi tí wọ́n bá fi kíní yìí pààyàn lára ara ó sì wálẹ̀. ara bẹ́ẹ̀ náà ni kí olóde ọkọ lùyàn tẹ́lẹ̀ yìí mò ń pè ní mísùsì wọn á ní ẹ lọ́ọ́ já ewé ewúro ẹ̀gbó àwọn ẹlòmíà máa fò gógóró gbó àwọn ẹlòmíì kì í fò gógóró gbó wọn ó gbó lásán bẹ́ẹ̀ wọn ó sì lọ ẹfun sí wọn ọ̀rá fomi díẹ̀ gíngín sí wọn ó fi pa ọmọ yìí lára wọn ó sì fi lámbẹ̀ ara rẹ̀ ó sì wálẹ̀ ara ó tù. àwọn omi ilẹ̀ Yorùbá wọn á lọ ewúro lásán wọn á lọ sípò wọn ó fi pa á lára wọn ó sì fún un lá ara ọmọ yìí ọba wálẹ̀. ẹ rí ara àwọn ẹ̀rọ táwọn afomipẹ̀rọ̀ ara àwọn àrà tí wọ́n máa ń dání. gbogbo àwọn nǹkan yìí làwọn ìyá wa mọ̀ látijọ́ gbogbo àwọn nǹkan yìí làwọn bàbá wa mọ̀ látijọ́. àgbo ojú iná ni àgbo ojú ògò ni ẹ̀rọ ni. láyé àtijọ́ ń gbà yóò sì dáyé tẹkinọ́lọ́jì báyìí gìrìgìrì tí nǹkan bá mọ́mọ́ lágboolé wọn á ní ẹ̀sùn lọ́dọ̀ bàbá ní agboolé o ẹ̀sùn lọ́dọ̀ bàbá ní káà èyí wọ́n ti jó èyí wọ́n ti lọ̀ èyí wọ́n ti pò mẹ́kọ̀ọ́ pupa èyí wọ́n dànù àdéhùn wọn ní ẹ̀ máa kó bò ọmọ náà ara rẹ̀ ó sì wálẹ̀. àgbo bà àgbo jẹ̀dí àgbo oríṣiríṣi gbogbo ẹ̀ wọ́n ò sì kalẹ̀ ara àwọn ẹ̀rọ táwọn bàbá wa máa ṣe kọ̀ wá tán síbẹ̀ sórí ìwọ tí Ọlọ́run bá jogún pé kó rí ọmọ afúnmipẹ̀rọ̀ tó bá rí wọn fẹ́ àwọn ẹbí ọkọ rẹ̀ ọ̀sán lẹ́nu wọn lájẹ ni ó ìdí tí wọ́n fi pè ọ́ lájẹ ni ó ẹnìkan eré mi ta ń kókó méjì aṣọ ẹnìkan sì tómi lọ́fà kọ́ wọlé torí pé gbogbo ohun tí wọ́n bá ń ṣe sí ìṣẹ̀dá yìí kò ní wọlé sí lára ṣùgbọ́n yóò máa di arísìkí rẹ̀ lọ́wọ́ owó ò ní wọlé gbogbo nǹkan máa dàrú ṣùgbọ́n tí wọ́n bá mọgbọ́n tá a fi jẹ́ lọ́nà wo sàárà ló dùn ní mọ́ òun sì gbọ́dọ̀ jẹ èèwọ̀ lásìkò yìí tí gbogbo nǹkan yìí bá ti ń lọ déédéé ọ́ padà bọ́ kò àwọn ẹni yìí wọ́n máa jẹ́ ọ̀mbrẹ́là fún ọkọ tí wọ́n bá fẹ́ ààbò ni wọ́n máa jẹ́ fọ́kọ wọn èèyàn ọkọ tẹ bá ríwọ àwọn ọmọ yìí fẹ́ o ọwọ́ ẹ̀rọ ni o gbogbo nǹkan yẹn máa rọrùn ni tó o bá ti ṣàtọwọ́ fà tó o fọwọ́ ara rẹ gbégbékúgbé lára ibi tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ní ìtì dá sí ayé ara rẹ̀ rú òun ni kọ́ lọ gbé obìnrin ní ìka orí wọn nínú ìrìn àjò wọn ò fẹ́ faramọ́ rárá àyàfi tí ìṣẹ̀dá wọn bá papọ̀ ló kù tí ìṣẹ̀dá wọn ò bá papọ̀ ọkùnrin ọ̀hún ti bà ayé ara rẹ̀ jẹ́ báwo kò ti ga tó bẹ́ẹ̀ ló ṣe wálẹ̀ báwo kò lágbára tó bẹ́ẹ̀ ló ṣe dòtú bá ń tẹ́ agbára àṣẹdá wo ní dòtú bá ń tẹ́ o ayé ò ní kọjú ìjàdá wá o ayé ò ní kọjú ìjàdá wá o lára arú àwọn ọmọ yìí ibẹ̀ láti rí afomipẹ̀rọ̀ àwọn eléyìí ara omi ni wọ́n tí là àwọn míì nínú wọn ẹnu ni wọ́n tí là látàrí ibo bóyá orin ni wọ́n ń kọ ọ̀rọ̀ ni wọ́n ń sọ orin tí wọ́n bá ń kọ ayé ó máa tẹ́wọ́ gbà òun la yóò sì fẹ́ máa gbọ́ wọn a máa lẹ́bùn ọ̀rọ̀ sísọ àwọn ọmọ báyìí nínú agbára ìṣẹ̀dá yìí àwọn nǹkan tó kó mára pọ̀ tí wọ́n bá wọ ibì kan tí wọ́n bá ń ṣiṣẹ́ lọ́wọ́ tí wọ́n bá kọ́ ń pa aṣẹ́ yìí ńgbà wọn bẹ jókòó wákàtí kan wọ́n sì máa mọ ohun tó ṣe nǹkan tó ń ṣe yóò sì máa yé wọn kíákíá nínú wọn afọ́ òmíì ní agbára àlá nìkan la fún agbára àlá nìkan la fún
nínú wọn a fún ẹlòmíì ní agbára àṣẹ àtinúwá tó bá sọ̀rọ̀ sínú ayé èèyàn tó bá dùn nínú kò lóògùn o bẹ́ẹ̀ ni òléwé tí ọjà fún ọ ṣùgbọ́n tó bá dùn nínú tó bá sọ pé ọ̀dà o yóò rí báyìí yóò rí báyìí yóò rí báyìí má yìí rí ẹ̀ bó ṣe rí ní òwú yẹn àdúrà wọ́n gbà o àbúrò ní wọnú ayé wa òjò kírọ̀ kọ́ tà sí ilẹ̀ ilé ayé wa ò ní tà sí wa èmi ọmọ yín náà ni o púpọ̀ ọ̀nà ọmọ àyẹ́dárì bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bàbá olómi ẹ̀rọ ajípẹ̀rọ̀ ẹ̀rọ rẹ̀ yọ wọnú ayé wa ẹ̀rọ rẹ̀ yọ wọnú ayé wa ayé ò ní bá wa ṣọ̀tá ayé ò ní bá wa ṣọ̀tá ayé ò ní pa wá tì bí aṣọ tó gbó tó a kì í bá a mọ̀ o ẹ fẹ́ bẹ̀rẹ̀ lórí àkọsẹ̀já ayé yín ẹ kàn sí wa abẹ́fẹ́ tọ́jú lórí ara nípa ìwòsàn ara àrùn ọjọ́ tó ti pẹ́ abẹ́fẹ́ fọ̀rọ̀ ayé yín lọ wá lórí ọ̀rọ̀ ọṣẹ́ yín àbá kan ẹ kàn sí wa lórí nọ́mbà wo lẹ́ẹ̀tì kàn sí wa 080-3298-3298 fáǹfààní ẹ̀yìn tẹ̀ sí Nàìjíríà +234-80-3298-3298 ẹ̀jẹ̀ tó mú mi wá 080-890-38658 080-890-38658 +234-80-890-38658 tàbí 081-33-155-111 +234-81-33-155-111 ẹ̀yin náà gbìyànjú kẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò WhatsApp group ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan ire o ire o ire kàdùtì pépè yìí bá dọ́wọ́ rẹ̀ má dáa dúró sínú ilé wọn náà ṣe àrẹ̀jẹ́ ọdọ́dọ̀ àwọn èèyàn ẹ máa gbádùn wa lọ́rọ̀ kan ọ̀dọ̀ kan ire 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 kàdùtì kọ́ máa wọlé wa. ní ọ̀run ò ní jẹ́ kíta yóò tẹ́ o ẹ̀yin lẹ́ lè ṣe yanjú o ẹ̀yin lẹ́ lè ṣe yanjú èkúrẹ́ ẹgbẹ́ mi o ẹ̀yin lẹ́ lè ṣe yanjú. ẹlẹ́gbẹ́ ni mí mo mọ̀ látọjọ́ tó ti pẹ́ o tí ọmọ bá jẹ́ lẹ́gbẹ̀ẹ́ òbí àti mọ̀ ṣe ìpèsè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti lóyún ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká àwa délé ayé ká gbàgbé sí àwa lẹ́gbẹ́ lórí ọ̀run bí ìkọ́ bá wá dàrú wọ́n lè pọ̀rọ̀gùn ìyá ní ìsàwọn ẹja ọmọ rántí pé gbogbo alálẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́ látòdì ọ̀sán jáde làárọ̀ ìgbà. Kẹ̀lẹ́ tẹ́ yanjú o, kẹ̀lẹ́ tẹ́ yanjú o, èkúrẹ́ ẹgbẹ́ mi o, kẹ̀lẹ́ tẹ́ yanjú. Àjàrè kéjọ rẹ̀ mo kì í o, ẹgbẹ́ tí mo ní òun ò ní mọ́mọ́ panu mo kì í ẹgbẹ́ mi o. Mo kì í ẹgbẹ́ mi o. Dànù